Africa Content TV. Ashimi Mufami Adabiyadi Ashikina Bidikiri Ruwaida Kalifi Kambili Muhibi Mutayami Muhammadu Mahmudu Muhammadu Hamadu Muhammadu Mukutaru Abibule Mukadami Muhammadu Ta Akibu Wawa Mustafa Bashirun Nazirun Doigamu Ayu Doigami Anabi Muhammadu Alabisimi Adukami Ashwai Abibatu Malaya Laduke Imale Eletanu Angelo Ikabiki Imale Wọ́n ṣe fọ́kú ṣe ló pọ̀ sí ìtọ́tẹ̀ ẹ̀wọ̀n tán káyé. Bàbá mi Alamugawati kò sùn níbi tó wà mo súnmọ́ lámàmá mi o. Wọ́n láwọn ti sọ fọ́bà tó ń ṣẹ̀bẹ̀ pé kò gbọ́dọ̀ jóná. Wọ́n ní tòwọ́ lòun ló tanná ògo òrùka ẹ̀tún sáyé. Kó má ṣe fọ́tà lọ́wọ́ sọ lórí aládùúgbò. Aládùúgbò Túndé ọmọ bàbá onínú. Aládùúgbò Túndé ọmọ bàbá onínú. Wàsákì ààrẹ mọ́ ọmọ Gàwátì náà. Lọ́tún ta ló bọ́ sáré tó bá nìyẹn. Túndé ọmọ bàbá onínú rẹ̀. Aládùúgbò Túndé ọmọ bàbá onínú rẹ̀. Wàsákì ààrẹ mọ́ ọmọ Gàwátì náà rẹ̀. Lọ́tún ta ló bọ́ sáré tó bá nìyẹn. Gbogbo ẹni tó bẹ ní kalẹ̀ pátápátá ni mo kí àdùgbẹ̀rù káyà tún láàrú sí. Láàrin kí wọ́n di ultimate. Bàbá Lálùbá Àríkà. Wọ́n nífẹ̀ẹ́ ara Mugawati gidi gan ni. Wọ́n sì fi ìfẹ́ wọn sẹ́yìn bí ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Ìbànújẹ́ òní kan ìgbọ́wọ́lá oníṣẹ́ ńlá. Láìláìláńlá, láìláìláńlá, láìláìláńlá. Bámi Abálógun Sámsì òdì níbi ìṣọ̀lá. Wọ́n ta gbogbo mọ̀wé, ìbànújẹ́ òní káyìn o. Ẹ ṣé mo dúpẹ́. Ìbànújẹ́ òní kan ìgbọ́wọ́lá oníṣẹ́ ńlá. Wọ́n ta ò sọ fún ọ wípé ó ṣe pa kọ́kànlá lójúṣẹ́ òun. Àdúlẹ̀ ríkà àgbé orí ìfà.